ìjàpá ni mo fẹ́ lò mo fẹ́ fi bọ̀gùn wọn ẹ̀ mú èèyàn sí. tó bá jẹ́ pé mo lu jìbìtì àbí mo ṣe àfọwọ́rá ẹ lè wá mi o. lóòótọ́ àti lódodo àwọn jìbìtì pọ̀ o. àwọn arrogant woman. Arrogant pomposity bẹ́ẹ̀ ni. so àwọn ni ìgbà tá a bá délé ẹ lájọ iṣẹ́ lóko àkọsẹ̀ lé tébù báyìí a máa béèrè pé kí n jíjẹ ní oṣù ti jiná. ẹlòmíì nǹkan ń jó wọn lábẹ́ aṣọ kò ṣeé sọ́ọ̀tà sẹ́mọ́ wo wèrè. bẹ́ẹ̀ kọ́ yìbò àìsàn méje lé mi ò léwu mo máa o èmi máa kí lọ́lọ́run fi dálé ayé gan olóòtú kí lọ́lọ́run fi dálé ayé sọ fún mi. ọ̀rọ̀ ńlá ni ó pe ọ̀rọ̀ yẹn lẹ̀ gbọ́dọ̀ iná là á sọ ọ̀rọ̀ yìí ni. olóòtú ó dáa fún ọ̀fọ̀pọ̀lọgbé nígbà tó lọ́run dẹrù kan fẹ́ dálé ayé ọ̀rọ̀ ló fi dálé ayé. ó ní látètè kọ sí ó ní ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ náà là ń sọ yìí o tó dé ní kó mẹ́ láéláé ọdún máa fẹ́ wù rè. àìsàn méjì mi ò lè wo tó bá gba mi lè ṣe é o wèrè mi lè wo àkàràpá mi lè wo. ẹni tó bá ní wárápá àti wèrè ògùn òru ńkọ́. ìkan náà ni wọ́n á kú ńkọ́. ìkan orí ẹ láìkan náà ni wọ́n lẹ́ka ni. ipa ńkọ́. orí láìkan náà jọ wá. bàbá náà ti jẹ́ ajá padà wá lẹ́mọ̀ ògùn ẹ̀. a gbọ́dọ̀ ṣe é. àwọn èrò kan wà ń bẹ̀. má tòrò gbogbo bàrà jẹ́ ọlọ́run tó sọ lẹ́ẹ̀kan nípa ti owó. lóòótọ́ lówó lórí. ṣùgbọ́n lédele wa ti sọ fún wa wípé má dánwò. ìdílé tiwa ni o. orò ìdílé yín ni ẹ gbọ́dọ̀ ṣe é. a gbọ́dọ̀ ṣe é. tó ń tọ́ bá ṣe gbogbo ọmọ tó máa bí lélé ayé. wèrè ni ọ̀jẹ̀. wèrè àbí kárápá ló máa yàn. wèrè tàbí wárápá ló máa yàn. àbẹ̀pá tàbí pa. ká máa mú mọ́lẹ̀. jẹ́wọ́ gbòòrò kábíyèsí. oníṣẹ̀lẹ̀ sí olóòtú ni. bàbá àṣẹ kò ní ṣẹlẹ̀ sọ́mọ tẹ̀yìn náà. bàbá tẹ bá wà wò dáadáa. kí ló bí ogun gan. torí ẹ jẹ́ ká ṣokùn bẹ̀yẹ di ọjọ́ wájú. ṣàṣà níbi tẹ̀yẹ̀ máa dé lásìkò yìí gbòde chọ́ọ̀chì wà gbogbo ńbẹ gbòde ní babaláwo wà gbogbo ńbẹ. àfọ́fà lọ́pọ̀ jù àfọ́fà àti alábòjúkúrò ni. ó jẹ́ ẹ̀kọ́ orí tó sọ pé orí. àbí tó tọ́ sẹ́kùn tó lọ mọ́ gbogbo ẹ̀sùn gbogbo tó gbogbo fẹ́ fà á. ó gbọ́ bí olówó yẹn ti pa ni. ìpè tí yíyàn lórí tó fà á ni o. lójú bá kú. olóòtú gbogbo mi lọ tó fẹ́ lọ yẹ. ẹ jẹ́ ká bọ̀ wálé. a jẹ́ wípé kò sẹ́dá tí ò lògùn tiẹ̀. kò sẹ́ni kankan. ìgbà tí babaláwo kan ní tó ń dá fáfẹ́ nìkan ó ní wọ́n bá ṣe kó gun ayé ẹ̀ kú mo ní babaláwo ní sẹ́yìn ológun ní lọ́ba lóhùn ológun mo lé ológun ó ní kí n sọ ogun tó ń lóhùn ti ní mọ́tò òun ti bímọ òun ti kọ́lé òun ti ra mọ́tò òun ti ń gbẹ oníṣègùn wa nu àìní mọ́tò ìṣògùn ọlọ́run ti dẹ́sẹ̀ rẹ kọ́mọ fi rin àìnílé kì í ṣògùn ọlọ́run bá ní kọ́lé fẹ́ dà àìlọ́lú èbó kì í ṣògùn ọlọ́run mọbi tí ó mú ọdún láyé mo wá ní lọ́ba lóhùn ológun. ṣáàwọ̀ ẹyẹ kan olóòtú wo ẹyẹ kan o ẹyẹ kan wọ́n pè lẹ́yẹ ọ̀gà ẹyẹ ọ̀gà òun ló ti dàgbì ilé ayé ó máa kọ́lé tí máa fẹnu ara rẹ̀ tú a tún padà tú o ìgà ẹyẹ ìgà ẹyẹ ọ̀gà tó wọ́n awọ ẹyẹ kan ìgbógun tí wọlé ayé yẹn nìyẹn o wọ́n pè lẹ́yẹ òrófó ní fẹnu ara rẹ̀ túfọ̀ nǹkan tí ò ṣe ní kó bára rẹ̀. ọdún méjì olólè ò ti kú ṣọ́ṣọ́ṣọ́ di ọjọ́ àárọ̀ yẹn kò gbọ́dọ̀ ní jù bẹ́ẹ̀ lọ. bàbá ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ jẹ́ bọ̀wálé gbogbo èèyàn lọ bá wí mo ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan lọ sílùú èbó ni ọdún tó lọ sílùú èbó kò tí ì rí tajé ṣe o
ó ti ya fọ́tò ó ti send fọ́tò ibi tó ti wà ní mọ́tò tó ti wà ní ọkọ̀ ojú omi ó ti send ẹ̀ ránṣẹ́ kò sì tí ì rí tajé ṣe. Ada fún olóòtú. Ẹlòmíràn wà ní Dubai kò tí ì rí tajé ṣe ní Dubai tó wà o yóò sì ti send fọ́tò ránṣẹ́ aníkàwò bọ́yọ̀ lọ yá fọ́ bàtà níbi tí wọ́n ti ọ̀tọ̀ lọ́wọ́ yá bàtà. Ẹrú wọn ẹyẹ òrófó ni wọ́n. Ẹ jẹ́ ká bọ̀ wálé. Olúbọ̀bọ̀ tiri bọ̀ bàbá ẹbọ là ń bọ nífẹ̀ẹ́ tẹ́ má bi wálé rè pé kí là ń bọ nífẹ̀ẹ́ Olúbọ̀bọ̀ tiri bọ̀ bàbá ẹbọ ẹnu tèmi mọ̀ kó bá mi ẹnu tèmi mọ̀ kó bá mi torí ẹnu òròfó náà ló ṣekú pa òròfó bẹ́ẹ̀ ni ìgà ẹyẹ ẹ̀gà yóò fẹnu ara rẹ̀ yóò fi tolé jọ oní tó fẹnu ara rẹ̀ túká bàbá ẹ̀rù á mọ̀ bà mí gbà mí tí n bá rí wípé ẹlòmíì ò sọ fún mi wà ní kò sì solúsàn ṣògùn ayé àwọn. Ẹ wo òkété. Òkété. Bó ṣe lílé tó bó ṣe wà nínú ilé tó. Bó ṣe sinimá rẹ̀ tó. Ó dá májú pẹ̀lú Ọ̀rúnmìlà mi ní sọ́lé ni. Bẹ́ẹ̀ ni òkété báyìí lè wà rẹ ó bá fáàmù lẹ̀ ó dá fá. Ẹjẹ́ àṣẹrí wa. Ẹ wo mo kí wa o ní gbogbo onígbèrò ní àwùsì mo kí wa o ní gbogbo ibi tá a bá wà káàkiri gbogbo ilé Ifá ilẹ̀ ilé Ifá káàkiri gbogbo t'Ọ̀rúnmìlà ẹ tí bá ń da ìjì ogbè ọba nílé Ifá ẹ tí bá ń da owó ẹyọ tá à ń pè ní olókun tá à ń pè ní èjì ẹ̀rìndínlógún mo kí yín níbikíbi tí ẹ bá wà o ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé ẹ ń ṣe méjèèjì papọ̀ àwọn pásọ̀ kan wà méjì náà ń ṣe papọ̀ ẹ ká sọ pé eriwo yà wọ́n wà ń bẹ̀ ẹ̀jẹ̀ Jésù wọ́n wà ń bẹ̀ mo kí yín níbikíbi tí ẹ bá wà ẹ̀yin àfáà tó jẹ́ wípé méjì náà lẹ gbé papọ̀ bẹ́ẹ̀ parọ́ mo kí yín o níbikíbi tí ẹ bá wà ṣùgbọ́n àtijọ́ tí èèyàn bá ti ń fi ìṣẹ̀ṣe parọ́ ní ìṣòro tí ń wọnú ayé ẹ̀dá o wọ́n pe kinní kan ní ẹ̀rù tí mo sọ ni wípé ìfà ti mẹ nínú sí awo ẹlòmíì babaláwo mi lè sọ pé ẹ lọ òkété ẹyọ kan ọ lè sọ pé òkété $3 torí òkété ẹyọ kan ni wọ́n á sì lò owó méjì yòókù wọ́n á kó sápò àbí kò sí ní sẹ́ẹ̀sẹ̀ sí wàá lo akọ ajá ńlá ni o tó ti gbó nígbà tó bá fẹ́ pajá ọmọ ajá apasọnù kékeré tẹ́ńtà ní 10,000 15,000 ní ọba lọ pa ní ọba lọ rà àwa ni ṣebọ òun sápajá nǹkan tó bá ti sọ mọ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ì mú yàn sí i bàbá ìjàpá ni mo fẹ́ lò mo fẹ́ fi bọ̀gùn wọ́n ì mú yàn sí i àkùkọ ni mo fẹ́ lò ní fáni kí n lò kí n bọ́ fi bọ̀gùn mọ́ wà lọ ra ọmọ adìẹ kékeré bàbá kọ́ bá wà lọ ra ọmọ adìẹ péńté tí ò nítumọ̀ wọ́n ì mú yàn sí i nǹkan tí ó bá ti yọ tó bá ti tọ́ ẹnìkan bàbá èmi ọmọ pé ọmọ gbẹ́bọ láti inú yàrá tí ó gbé lọ léwẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹbọ inú yàrá mo ti ọ̀rẹ́ mi kan ti gbé ẹbọ láti inú yàrá lọ pálọ̀ rí ó ní Ọ̀rúnmìlà ti gbà ó náà ìyá ti gbà ẹbọ láti inú yàrá lọ pálọ̀ bàbá nígbà tí èmi kéré tó bá fẹ́ gbẹ́bọ nílùú wa dáadáa wọ́n gbé lọ bí tó jìnnà ìkóríta mẹ́ta ni ó sì ní ìkóríta tí ń gbẹ́bọ kì í ṣe gbogbo ìkóríta ni mo ń gbẹ́bọ kì í ṣe gbogbo ìrókò ní ń gbẹ́bọ kì í sì ṣe gbogbo odò ní ń gbẹ́bọ mo kí wa o yọmọ dùn mọ́ wa yọmọ korò máwọ ọ̀tá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà àtọpẹrẹ àwọn babaláwo OPC sọ mí di babaláwo ni ìgbà tó bá ti rí tó náà ti join OPC tó ti di coordinator díẹ̀ nínú ẹgbẹ́ OPC náà bá lọ wákàntì àwọn bàbá ẹ̀ náà bá mọ̀ ẹ̀yẹ̀wò yọba lọ kọ́ sí iwájú ilé ẹ̀ kẹ́mẹ́ kan ẹ̀là Elédùmarè àwíṣe Elédùmarè àwa náà ń dá yẹn lóhùn bí wá fún ìtọ́jú ara rẹ ìtọ́jú wo sóògùn ti ìtọ́jú ìyàwó tó sì tọ́jú olóòtú jẹ́ béèrè kan má bínú ibo ló ti rí símbọ́ọ̀dù sáínbọ́ọ̀dù kẹ̀ iṣẹ́ yín ló polówó yín bàbá ẹni tí sẹ́ẹ̀rì ọba polówó rẹ̀ nídìí sí awo Ọlọ́run ọba ò tí ì dá lóhùn ìwọ tó bá ń polówó ara rẹ tí ìsopọ̀ Ọlọ́run ọba ló polówó rẹ Ọlọ́run ọba ò tí ì dá lóhùn
bàbá yìí mo sì gbé bàbá yìí wá sórí afẹ́fẹ́ èmi gbé wá nítorí pé kẹ́ wá sọ pé ẹ fẹ́ dẹ́nìkan lóhùn torí owó ẹ fẹ́ ní ara yín sọ pé kì í sọ owó lẹ wá wájú sórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ ẹ sọ ká máa gbọ́. Olóòtú Kọ́lá bẹ́ẹ̀ ni bí ẹ bá ń pẹ́kẹ́ polongo mi ṣùgbọ́n tẹ máa ń rí ẹni kàbí méjì tó jábọ̀ ni pé ó kú dé ká tó sí lọ́wọ́ báyà owó ọmọ báyà ta ọlọ́fà yìí Ọlọ́run jẹ́ kó lè mọ̀ ta ọlọ́fà yìí o àṣẹ o ẹni nínú ayé o àṣẹ àbí iṣẹ́ rẹ̀ kú dé ká tó tẹ̀bá rẹ̀ Kọ́lá dé máa sọ fún ọba gbàgbọ́n láti tẹ́lá pé mi ohun tó ń wá káàkiri yẹ á tún ẹ lọ́wọ́. mo kí gbogbo wa o yọ̀mọ̀ dùn mọ́ wa yọ̀mọ̀ kòrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ọ̀sán gọ́gọ́ bá bá ké kutukutu ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ káàkiri tọ́ táwọn nǹkan mọ́ gbọ́rọ̀ ẹ̀ tì àmọ́ mọ́ ṣe láṣẹ Èdùmàrè má gbàgbé nǹkan tí mo sọ ìṣẹ̀ṣe àìfi jalè o láíláí tí wọ́n bá sì wò pé o lè kọ́ lọ ń jà kíní kan lọ ń jà ó kàn mọ́ ní ó ti súnkọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ó ti súnkọ̀ tán torí wípé òtítọ́ náà ń pè ní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò sì ní bàjẹ́ kò sì ní tọwọ́ tèmi bàjẹ́ ẹ wò mi ò ní parọ́ fún yẹn o kàkà tí màá fi parọ́ màá yà sòótọ́ ẹ lè pa mí sí kàkà tí màá fi parọ́ màá yà sòtítọ́ tó wà nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe fún yín ẹ lè mú mi sí i torí pé tó bá ti ń parọ́ nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe àṣírí rẹ̀ ò ní pẹ́ tú nǹkan tó ò sì mọ̀ ni wípé ó ń fa ìgúnlẹ̀ àti ogúnlẹ̀ ó ń fà sínú ayé ara ẹni á fífi làpẹ́rín ọjọ́ kan nísìnyí níyì mọ́ ìníyì ìjọ́ kejì torí fìrì báyìí lásán ni iye ẹkùn bàbá ẹ ń bá parọ́ nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe ó nu ọlọ́nu ẹ bá parọ́ nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe ó nu Ọ̀rúnmìlà nu ẹ bá parọ́ nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe ó nu Ọ̀pẹ̀lẹ́nu òun àti ẹ̀lẹ́lẹ́jọ́ lóòótọ́ yóò gbàgbé àwọn ìyá mi òṣòro gà apanimọ̀wà olókìkí òru yóò gbàgbé òṣì ọ̀dàrà èṣù ọ̀dàrà bẹ́ẹ̀ ni ó lọ lọ́ọ̀kan ó rẹ́rìn fiyefíye adébíadùn ó bú sẹ́kún máa tẹ̀síwájú. ẹ wo ó kí wa o jákèjádò gbogbo àgbáláyé bàbá mo ṣàlàyé kinní kan tí ìbá ṣe pé orí ọ̀fẹ́ ńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn míì àwọn babaláwo ti gbowó ọwọ́ wọn tán wọ́n sì gbá ìlò míì wọ́n gbà kanlẹ̀ débi pé nítọ́pọ̀lọpọ̀ babaláwo gbò tí ẹ mọ̀ ní wípé ẹlòmíì ti ń sẹ́ǹdì owó sí nílùú òyìnbó ẹlòmíì ń yá credit card ni wọ́n pe kinní kan ní káàdì gbèsè náà ń pè bẹ́ẹ̀ ẹlòmíì ń jẹ gbèsè ni mo rí ẹnìkan débi pé tẹ́ bá wo ní credit card owó tó ti jẹ síbẹ̀ sí lé 16 million credit card ní gbèsè làwọn èèyàn ń jẹ gbèsè ni wọ́n ń jẹ lórí ìkíní ìwọ wá ń gbá wọn ẹlòmíì aláàbọ̀ ara ni nílùú òyìnbó ẹlòmíì àrọ ni olóòtú kan jẹ́ sì tó gbárọ olóòtú kan jẹ́ pé kì í ṣe bó ṣe jẹ́ mi ráyè tí láti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn rí wọn ọmọ tẹ́ wọ́n ibẹ̀ èmi ni mo tọ́jú ọmọ máa ṣe dáadáa o pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ wọ̀nyí ọmọ iṣẹ́ ìlàfimọ́ra ọmọ yẹn fọ́ lójú ni bọ́lọ́ ńlá. bàbá ó ti tọ́jú mélòó tẹ́tí ń ṣiṣẹ́ ṣẹ̀ṣẹ̀ báyìí tẹ́ gbé lọ́wọ́ tán pátápátá torí gbàdé mi ti ẹ̀ ń wò bọ́ pé mò ń bọ̀ léyìn ní tiẹ̀ pé léyìn bí ilé ọlọ́pìsì ẹ̀ka tí ó kàn ní jẹ́rẹ̀ kan ní. mélòó lára mi. bàbá ó ti tọ́jú mélòó tẹ́tí bẹ̀rẹ̀. mélòó àmàlájú elédùà. tó gbà wò tẹ́tí bẹ̀rẹ̀. àmọ́ kàkà ní kálẹ́jì náà tọ́jọ́ mẹ́ta kan. ká sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ lọ. iṣẹ́ wo lẹ ṣe tẹ́ ẹ̀rí ṣe rí tẹ́ ṣe tí ò ṣe sọ́wárì. ṣé tí mo ṣe ní ìrírí ṣe. torí àwọn iṣẹ́ kan wà wọn ẹ gbọ́dọ̀ débẹ̀. jákè lọ sínú ìwé oníwàásù. nínú bíbélì. ìwé oníwàásù orí 3 ó jẹ́ kó yára pé tẹ̀ látẹsẹ̀ kínní ó ní gbogbo lè bá wà fún. gba kúkú àti gba jíjí. àwọn iṣẹ́ wo lẹ ṣe tẹ́ ẹ̀rí ṣe rí. àwọn bẹ́ẹ̀ ṣe pásítọ̀ ṣe ìjírere tó lè jẹ́ pé iṣẹ́ ìṣiṣẹ́ mo gbọ́dọ̀ ṣe àdélọ́gbọ̀mọ̀lá ẹ̀. nǹkan tí mo ń béèrè gangan òun náà lè dáa kọ ṣùgbọ́n àwọn iṣẹ́ wo náà gbé wá sọ́dọ̀ yín tẹ́ ẹ̀rí ṣe rí.
kò sí ìyàtọ̀ sí àwọn iṣẹ́ bíi tí mo sọ fún yín. ẹ lè ṣe yẹn. aláìláì ẹ gbọ́dọ̀. bàbá sẹ ní mọ́tò. ó kárí. ó níbi kankan tí mo fẹ́ fàyọ. mi ò ní mọ́tò. ìrọ̀lẹ́ pa. màṣẹ́ mi lówó ni. ẹ ní mọ́tò. ẹ lè sáré lu jìbìtì wàá wà pa ni. ẹlẹ́dàá ni ìyá bí lu àìlérè. bí o tiẹ̀ bí yóò béèrè lórí ọmọ. kò dé kankan mú. ẹni tó sọ fún mi pé kẹ́ ẹ lọ bá tí mo pè yín ni. èmi ìṣe mọ diamond ni. èmi náà rí ẹlẹ́ẹ̀kejì tá a ti ríra rí lélẹ̀. alákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé mo lu jìbìtì àbí mo ṣe àfọwọ́rá ẹ lè wá mi o. bẹ́ẹ̀ ni. ẹ tún lè wá mi. lọ́nà wo. o ṣe olóòtú. láti tú ṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe gbàgbó jìbìtì. bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó bí mi lọ́mọ. ibi tó sùn ilẹ̀ rí ni fún wọn. ọ̀pọ̀lọpọ̀ náà ń pe nọ́mbà mi méjì ẹ̀rí nọ́mbà wọn ń gbé. ṣùgbọ́n nǹkan tó bá fẹ́ lò fún ara rẹ rà á tó bá yá ó bá dúpẹ́ ni. Barrister olórin ó kọrin kan òbí mi wọ́n ṣe kọ́ olóòtú ẹ̀rù wá pera rẹ̀ lẹ́rù ìwọ̀fà á pera rẹ̀ ní ìwọ̀fà o eléyìí tó kù dánwó àwọn àgbà tá máa sọ pé mi pẹ̀lú méjì dẹ́ mo máa wọ́n lórí mo máa wòrán o pẹ̀tẹ́ mi bá fojú gan ní ara ṣùgbọ́n àkókò náà ló tó ohun tẹ́lẹ̀ dá fi rán wa àti tẹ́lẹ̀ dá fi rán bàbá mi tó fún èmi òde burú máa yé o òde burú máa èmi náà nǹkan kan ló dá èmi lójú o bọ́ bá ti máa jùlọ fún ẹ nínú ọkàn ti tèmi á bá ẹ lára mu pẹ̀lú ìgbàgbọ́ ẹ ó tó ṣùgbọ́n gbogbo ẹ̀ dákẹ́dá pàṣẹ fún mú kan mìíràn máa ń rìnrìn àjò ẹ tó. ṣé bàbá tó bí yín ra mọ́tò. àwọn ra mọ́tò nígbà yí ẹ. ọ̀rà nígbà yí ẹ. ẹgbẹ́ tó bíbí náà ti ra mọ́tò nígbà yí ẹ. wọ́n sì lo ìgbà wọ́n sì kọ́lé mọ́lé. èmi náà kọ́lé o iṣẹ́ lílé yìí o iṣẹ́ lílé. mo nílé. bàbá kò dìgbà téèyàn bá tó lu jìbìtì kò tó jẹ́ èèyàn. yóò máa dùn mọ́ wa yóò máa kúrò máa wọ̀ ta wa ìkànnì Yorùbá Dùn Online TV ló kú gbogbo wa Akọ́láwọlé Aláọdé ló kù. sọ̀rọ̀ sẹ́yìn ọ̀rọ̀ tá à ń sọ yìí àti lórí ọ̀fẹ́ àti ra àwọn equipment wa díẹ̀díẹ̀ kódà kámẹ́rà àti rà àwọn equipment tó kù kọ̀ọ̀kan mo mọ̀ pọ̀ lóhun tó ṣe ẹ̀yin tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ èmi náà náwó sí ẹ̀yin tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ dákun mo bẹ̀ yín ni ẹ ràn wá lọ́wọ́ torí ó sì tó kù nǹkan tá a fẹ́ rà sí lóòótọ́ mo sọ pé a fẹ́ ra kámẹ́rà èmi yẹn parọ́ o owó táwọn èèyàn dá fún mi ó ju owó nǹkan tí mo rà lọ torí nǹkan tí mo rà tí má ní kí n wò ó ti lé ní nǹkan 4 million naira owó táwọn èèyàn sì dá fún wa bóyá 2.9 million ṣùgbọ́n ẹ mọ̀ ẹni tí nǹkan bá ká lára ni ó sáré lórí ọ̀rọ̀ ayé rẹ̀ mo kí gbogbo wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ kámẹ́rà yìí àti ra kámẹ́rà àwọn equipment tó kù tí ó fi mú kó tó dùn síwájú tẹ́ fi mọ gbádùn wá sí ló tún kù tá àti ìròwó rà a sì bẹ̀ yín ni ẹ dákun mo bẹ̀ yín ẹ mọ̀ ọmọ ṣe o yóò mọ̀ dùn mọ́ yín lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní United Kingdom káàkiri gbogbo kọ́ńtínẹ̀ǹtì mẹ́fẹ̀ẹ̀fà tá a ní ẹ mọ̀ ọmọ ṣe láfíríkà ṣé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ní tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ wà nìbàdàn tó wò wípé nǹkan polúkú musu farabalẹ̀ iṣẹ́ ajé tá à ń ṣe kò ní bìṣẹ́ iṣẹ́ ajé tá à ń ṣe o kò ní bìṣẹ́ nǹkan mẹ́ta ni máa ń gbé ẹ̀dá kiri àkọ́kọ́ Ọlọ́run ọba ò ní fi ṣe wá tán pè láìsàn ẹlẹ́ẹ̀kejì ni àìríjẹ àìrímu iṣẹ́ ọ̀lọ́ déédé ìṣòro kejì nu ìṣòro kẹta tó pọ̀ jù nínú ìṣòro ẹ̀dá ò ní wípé ogun ayé sì ń léwu bẹ́ẹ̀ ni mo rí ẹnìkan lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó pè mí ó nígbà tó ń sùn lálẹ́ wọ́n fáró orí wọ́n fa tàbí ya wọ́n fa tàbí wọ́n sì bóun kó sójú wíńdò
kò sí mẹ́ńtọ́ fa kódà Galawe finance ló ṣe sórí wọ́n sì fa orí ẹ̀ pẹ̀lú bóyá clipper ni ẹ wo abi ayé abẹ́fẹ́lẹ́ ayé wọn ní fífa orí wa o tó bá sọ pé kò sáyé bóyá kò sáyé ńlẹ̀ yín ayé ń bẹ o mo gbé fún yín o ẹ̀yin ìyá ẹ̀yin gbogbo èèyàn gbogbo babaláwo tẹ́ ẹ mọ̀ ọdún tẹ́ ẹ mọ̀ tẹ́ ń bẹ lótú fẹ̀ mo gbé fún yín o ẹ dákun o ẹ máa ràn mí lọ́wọ́ ni o ẹ máa gbà mí ní gbogbo ìgbà ni o mi ò tójú ayé mọ́lẹ̀ o bàbá ẹ bá ń kí gbogbo àwọn èèyàn. ẹ ṣe olóòtú a máa dùn fún olóòtú ó ti ṣètò ẹ wí tèmi dìmí náà fẹ́ sọ pé kí ló sọ sílẹ̀. wí tèmi dìmí náà fẹ́ sọ pé kí ló sọ sílẹ̀. ó ti sọ àgbáyé ti gbọ́ àrọ̀rọ̀ mọ́ àwọn tó ṣílẹ̀kùn lọ́jọ́ òní wọ́n rọ̀ mọ́ gbogbo lọ́balọ́ba ti bẹ lórí ìtẹ́lẹ̀ ní àdúrà rẹ̀ àgbà ó wà ní ṣíjẹ ó wà ní ṣímu ó wà ní ṣílẹ̀ tẹ ibi tó máa lọ tó ní padà wálé òní báwọn lọ́bẹ̀ o ìwọ̀n bẹ èso tẹ́lẹ̀ dá pèsè fún ẹ wọ́n á yé o wọ́n á yanjú torí ó dá èmi lójú gẹ́gẹ́ bàbá rẹ̀ sọ ni pé ó ní korúkú ìgbà odò ní kì í kóńgbẹ ò ní kóńgbẹ o korúkú ojú odò kì í sinmi ọ̀tá yìí ní sinmi o a máa sáká ni àríbẹ̀ àṣẹbẹ̀ gbọ́ àwọn ìyá mi òṣòro kájí gíní àrìn gírígírí wọ́n yà gbogbo àwọn tó fẹ́ tilẹ̀kùn lọ́jọ́ ní àwọn ìyá mi ọ̀tá wàhálà ti dààmú oríkété lórí èmi oríkété lórí mi bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ lójú wọ́n ní ká pa àti pa wọ́n ní ká mọ̀ àti mọ̀ wọ́n bí wá léèrè wọ́n lẹ́ran kí ni alẹ́ran òkété kí kúkọ́ mọ́ rí mi kété àìsàn kọ́ mọ́ rí mi kété kí tó wọ́n tọ́ bọ́ wá máa yálé mi kọ́lá wọlé á mọ̀ dùn mọ́ mi yóò mọ̀ kúrò máwọn ọ̀tá mi láṣẹ Èdùmàrè mo kí wọ́n wá níbikíbi tá a bá bá wà jáde gbogbo àgbáláyé á mọ̀ ọmọ ṣe o láṣẹ Èdùmàrè. iṣẹ́ ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì níṣẹ́ ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ kí wọ́n bẹ̀. lórúkọ tá à ń pè wọ Ọ̀fun Ṣògídì lórúkọ tá à ń pè wọ Ẹ̀dọ̀ Asànmápìyè lórúkọ tá à ń pè wọ Ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru. oúnjẹ kúkú lọ òrìṣà gòrìṣà lọ ó gòrìṣà lọ jalè lọ ó dé òkú dọ̀ọ̀sà ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ẹlẹgbẹ́ ọmọ wa ṣùgbọ́n ẹlẹgbẹ́ ọmọ tó wà ní pé ó pọ́lìsì ẹ ṣeun èmi wà ọmọ ẹgbẹ́ gangan wà bẹ́ẹ̀ ni tìdí ọ̀gẹ̀dẹ̀ wà bẹ́ẹ̀ ni tìdí ọ̀pọ̀ àrùn wà torí àtàn wà tìdí ọ̀pẹ ẹgbẹ́ ń bẹ nǹkan wà lè jù láyé ẹni tí inú òrèké ẹsẹ̀ bàbá mi tọ́lọ́ bá gbẹgbẹ́ inú òrèké ìjọba dání ọkọ̀ sọ́nà tí ìyá rẹ̀ ọ̀bà mọ́bì kò fi kó kẹ̀kọ́ darí aláwo lọ tọ́ba dání ẹgbẹ́ ọ̀jọ̀ kan sọ́nà nínú kan ẹgbẹ́ jẹ́nà ní èkó sẹ́lẹ̀ tí ó kù tọ́ba ìṣe mèrè bá ní mo fi ṣàgbàna fún ìyá rẹ̀ ni ibẹ̀ ni ọmọ náwó sí nígbà tó wá ti wá kó lóòótọ́ rẹ̀ ìjọ náà má bàa gbé tutù rẹ̀ lọ bí tọ́ba yẹ pé lọ. tọ́ba bá lẹ́gbẹ́ sóbì mọ́mọ́. tọ́ba bá lẹ́gbẹ́ ló ti sọ fún láti inú oyún o àfi tí ọba kà kọ́. iná sọ kò fà wọ́n tí lọ ṣọ́ọ̀ṣì gan tí wọ́n fi ń wẹ̀wù odò. tẹ́lẹ̀ ọmọ wẹ̀wù odò tó lóyún. ọmọ wẹ̀wù odò tó lóyún. bẹ́ẹ̀ ni ní ṣọ́ọ̀ṣì gan tí ọ̀pọ̀ àwọn fi ṣèṣẹ́ gùn fún un. tí ìjọba yìí ti wá mọ̀ tí wọ́n bá ti wá gbíṣẹ́ rẹ̀ fún oníwà mọ́ọ̀bì yóò fi kó kàn yóò wá gbalẹ̀ babaláwo lọ. ìjọba ti wá ní ọ̀sẹ̀ yóò wá ṣe ń bẹ̀. èmi ìyẹn lè má nà lọ́wọ́ pélété èmi ìsìnlẹ̀ lè gbé pẹ́pẹ́yà yóò pè jíjẹ ẹ̀gbẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó gbàdìẹ lọ rẹ̀ ní àmọ́ ẹgbẹ́ ẹran. ṣùgbọ́n tí wọ́n bá rí pèsè yẹn o àmì akidi méjì pé mo pè lọ. Aago mélòó ló máa gbé? Aago mélòó ló máa gbé? Aago kan ní lóru sí mẹ́ta bí wọ́n ti gbé èmèrè nu. èmi kan wọ́n sì lóun ó dò tó bá di dọ́kejì tí èsì rẹ̀ bá ti dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n sì ṣẹlẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú lọ́kàn. ìyá rí ọ̀dẹ̀ alẹ̀ gbogbo owó ọmọ ẹgbẹ́ ni ẹgbẹ́ ọ̀gbọ́n òkò ni ìyá kíkà ìyá àtẹ́gbẹ̀ akọ̀ bí èpẹ́ ẹlẹ̀ èmi náà náà ni o mọ̀mọ́ tún yá ìyẹ̀fẹ̀ gbẹ́ o. Mama
tẹ́ bá rí àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ẹ̀dá mọ̀. bá a bá dá àmọ́ náà kò tó wá ṣe é sọ. Ìbò. ẹgbẹ́ náà wà gbọ́dọ̀ tọ́jú lára ọmọ. ẹgbẹ́ bá tọ́jú lára ọmọ àfìyà jẹ́ ni nítorí ibi táyé ń lọ sí fóònù náà máa fi lè ṣe agbèjì ara rẹ̀ tọ́ba dómìnira ara rẹ̀. a jẹ́ pé nǹkan tẹ́ sọ ni wípé wọ́n gbọ́dọ̀ lé ẹgbẹ́ lọ. wọ́n gbọ́dọ̀ lẹ́gbẹ́ wọ́n kàn gbọ́dọ̀. wọ́n kàn fún ẹ ní pèsè wọn tí ò fi ní yọ̀yà rẹ̀ lẹ́nu tí ò sì fi ní yọ bàbá rẹ̀ lẹ́nu tẹ́gbọ̀n bó fi wá bímọ nílé ayé tí ò fi lọ́mọ ṣùgbọ́n yóò kù tọ́ba kù kò ní tẹ́lẹ̀ àwọn ọmọ ọba kọ́mọ̀ kù dànsáàkì rẹ̀ yòókù iná ọmọ fi ṣe omi ara àtẹ̀jẹ́ ara rẹ̀. ìyàwó pásítọ̀ lè lẹ́gbẹ́. àwọn ọdẹ ọlọ́pọ̀ jù bíi ti bò. ẹ ṣe mọ́lẹ́gbẹ́ ni mọ́mọ́ gbẹ́ tí ẹ dá sí. kọ́mọ wọn ní sẹ́yìn tí mo lọ ra àgbà sí àfẹ́fẹ́ tí mo ní mọ́nà múná tì wá tí mo máa gbé wọn ibẹ̀ mọ́ ọ̀rọ̀ mi ẹ̀sìn. mo gbèlè odò ní mọ́ ọ̀nà wẹ̀ ni. wọ́n lọ wẹ̀. bẹ́ẹ̀ni. bíi ti bò ni wọ́n ṣe lọ wẹ̀. mo lọ wẹ̀ lódò ni tí ó bá ti wẹ̀ lódò mo tó èrè sí lórí ọ parí. màmá ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan ẹni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹni ẹgbẹ́ kan tẹ́ lọ gbé láti inú omi. ẹgbẹ́ inú omi. kílẹ̀ porúkọ ẹgbẹ́ yẹn ẹlẹ́gbẹ̀gbà kankan láti inú omi lọ́jọ́. kórì rẹ̀. kílẹ̀ porúkọ kí ni yẹn. kórì. bóòlù ṣe ṣẹlẹ̀. ẹgbẹ́ ńlá nù olórí ẹgbẹ́ ni kórì olórí ẹgbẹ́ ni ẹ̀ǹjẹ́ nǹkan ti ké ẹ̀ǹjẹ́ ntọ́lẹ́ẹ̀dì ẹ̀ǹjẹ́ nǹkan ti ké sọ́run ẹ̀bù tàbí ẹ̀fì lọ́fíńdà ẹ̀tọ̀ píìtì ẹ̀sẹ̀ olóde kórì ẹgbẹ́ kórì nù. àwọn ìbò náà ní gbogbo yẹn náà. kò sẹ́ni tí ò ní góòdì mọ́ fi tiẹ̀ ṣe. góòdì náà fi tiẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. mọ̀mọ́. olówó wọn táì máa wà fẹ́ǹsì ó márùn. góòdì làwọn ètò fi tí wọ́n ṣe. mọ́lẹ́gbẹ́ góòdì náà fi tí wọ́n ṣe. ṣe bí ń sẹ́fà lọ́dọ̀ wa ṣe bí ń gbé lọ ìlú èbò ṣe bí náà wò tán bẹ̀rẹ̀ ṣe bí sábàdàn ni wọ́n sọ di góòdì. ó kí gbogbo ọ̀rọ̀ níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé ọlálóbílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bẹ nínú omi yọmọ dùn mọ́ wa yọmọ kúrò báwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè níbikíbi tó olúkálùkù bá wà ṣé ẹ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun ṣùgbọ́n tá a bá wò ó lásìkò yìí a rí wípé àwọn kan ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́ nínú àwọn tó ń ba ìṣẹ̀ṣe Yorùbá jẹ́ ara wọn ni babaláwo wà nínú àwọn tó ń ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́ ara wọn ni oníṣègùn wà kódà ara wọn ni pásítọ̀ àti àwọn àfáà wà torí wípé àti pásítọ̀ o àtàfáà o àti àwọn jáwéjágbò oníṣẹ̀ṣe ni gbogbo wọn torí tá bá sọ pé tí pásítọ̀ bá sọ pé òun kì í ṣe oníṣẹ̀ṣe ẹ béèrè wípé ní Jerusalem tó ń lọ sọ́mọ̀gbà tí wọ́n dálẹ̀ ìṣẹ̀ṣe níbẹ̀ torí pé ìṣẹ̀ǹbáyé ni gbogbo ẹ̀dá tó bá ti bí gbogbo wa láti wà nínú ẹ̀sẹ̀ ìṣẹ̀ǹbáyé yọmọ dùn mọ́ wa o yọmọ kúrò báwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ohun tí mò ń ṣàlàyé ni wípé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun gbogbo ẹni fẹ́ gbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá lọ́wọ́ ọ̀nà wo lẹ fẹ́ gbégbà tí ìṣẹ̀ṣe káàárọ̀ oòjíire tí òfin lè parun ẹ̀yin náà jẹ́ ká wò ó inú ọjà la wà yìí oríṣiríṣi ẹ̀dá ní bẹ́ẹ̀ mọ̀mọ́ ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀. dáadáa bí ti báwo. bọ́ọ̀kù ṣe wà bẹ́ẹ̀ èèyàn gidi wà bẹ́ẹ̀ ewé náà ń dẹnu wa kò sẹ́ẹ̀dí ọ̀sùn ní àwọn ìyá mi gẹ́gẹ́ ní àwọn ìyá mi àpàkà àlàkà alágbègbè rẹ̀ èmi mọ̀ fọ́ dídalẹ̀ lónìí kábíyèsí mo júbà mọ́ yọ̀rù pé ẹjẹ́ ojú mi ń ṣe o ẹ má jẹ ọ̀rá mi ẹ má jẹ omi o ebi sun sísun kan kì í wọ̀ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ fi lé náwó ẹ̀yin lẹ ní kí n mọ̀ wí lọ ẹ má wà jẹ ohun ẹ má jẹ tẹnu gbọ́ bí ọ̀wọ̀ ẹ̀yin lẹ ní mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ lọ wà iná ìdàbí wa máa ní ká bọ̀wọ̀ fúnra wa ká bọ̀wọ̀ fàgbà ká lè já yí ogún ẹgbẹ̀wọ̀ fàgbà ní ọjà yí ogún. màmá nínú òṣèṣe ilẹ̀ Yorùbá ọlọ́sùn lẹ́yìn. bẹ́ẹ̀ àwọn wo lọ lọ́ya. ayé òrìrì wa abagẹ́gẹ́ lọ́lọ́ya. àwọn ọ̀dàlẹ̀ tó ti wà láti ilẹ̀ náà nù. sọ́ọ̀gbẹ́sọ̀gbò ọ̀nà yánná lápẹ̀dẹ̀ ni. bẹ́ẹ̀ni. àwọn gẹ́gẹ́ Ògún lọkọ wa tẹ́lẹ̀. Ògún aládà méjì òfin kan sẹ́kọ̀ òfin kan yẹ̀ mẹ́gàrà. bẹ́ẹ̀ni Ògún kọ́ ọ̀lànà fún ìwọlé ọ̀lànà fún lọ́kọ́ ìwọlé ọ̀lànà fún àjèrò ìwọlé ọ̀lànà fún Ògún ọ̀gá lànà fún gbogbo wa járí ṣe. méje nìrè méje lògún Ògún alájá ní gbàjá Ògún ọlẹ́mọ̀nà nígbà ìkóṣù. mo kí gbogbo wa o tá a wá láti ìdílé ìbáà jẹ́ ìdílé ológun ìbáà jẹ́ ìdílé èṣù ìbáà jẹ́ ìdílé awo láti wá bó la ṣe fẹ́ ṣe tí gbogbo èyí láfi tó ṣe tí gbogbo rẹ̀ ó fi dáa ara àwọn nǹkan ṣẹ̀ṣe tí ò gbọdọ̀ bàjẹ́ nínú ṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nù mọ́mọ́ ẹ bá mi kí gbogbo àwọn èèyàn ẹ kí wọn pẹ̀lú ìṣẹ̀ṣe.
kí káàárọ̀ oòjíire káàárọ̀ oòjíire wa. gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin arúgbó ọjọ́ gbogbo yín ni mo kí o ṣé lórí àwọn àbúrò mi torí káàárọ̀ oòjíire wa ń bì torí ẹ káàárọ̀ ẹ̀jíire ìlàkọ́ ọmọ Yorùbá nígbà dédúkẹ́ nílẹ̀ pé ágbàjù kéne kan mo kí káàárọ̀ oòjíire o kájí sáyé o. Yóò mọ̀ dùn mọ́ wa. Yà á ṣe péréte bá. Yóò mọ̀ kúrò báwọn ọ̀tá wa. Wọ́n ti ní ká pa àti pa wọ́n ti ní ká mọ̀ àti mọ̀. Wọ́n ti wá léèrè wọn lẹ́ran kí ni alẹ́ rò kété. Kíkú kọ́mọdé wa kété. Àìsàn kọ́mọdé wa kété. Kí tó wọ́n kọ́mọ wa mọ ìyálé ìlú wa. Yóò mọ̀ dùn mọ́ wa. Yóò mọ̀ kúrò báwọn ọ̀tá wa. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kú wa níbikíbi tá a bá wà. Ẹ̀yin náà wò ẹ wò báyìí. Ẹ wò lọ báyìí. Ẹ wo gbogbo ẹ lọ. Ẹ ti rí wípé ilẹ̀ Yorùbá la wà. Lára àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá láláwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá a ní gbogbo ẹ̀ mọ́ra wọn ìṣẹ̀ǹbáyé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò sì gbọdọ̀ parun ẹni pé látijọ́ ó ní bá a ṣe máa ń ṣe látijọ́ ìgbéyàwó látijọ́ ó yàtọ̀ sí tàsìkò yìí bó ṣe ń gbéyàwó látijọ́ wọ́n máa ń ṣe ní ìsìn wẹ́ẹ̀dì máa ń ṣe ní ìsìn àtijọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ̀ ni nìyẹn ní òrè láàtẹ̀ odidi jọ́ méje sí ni ìyàwó ọmọ ìbínú láti ìyàwó kọ̀ọ̀la bẹ́ẹ̀ ni ilé ò ti máa dirun táwọn sì dirun ọdún dákẹfà kò tó parí irun. Bí ti báwo. Ó ṣe máa bá mi fọwọ́ kọ̀ọ̀kan mọ́ máa bá di lábala kọ̀ọ̀kan láyé ẹjọ́. tí a bá ì tí ì dìlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan yẹn bẹ́ẹ̀ máa máa pàgbẹ́ fún tí a máa fi bọ̀ orí rẹ̀. tó kọ́ ọ̀rọ̀ lọ́rùn nílé ọkọ tó bẹ̀ sí rẹ̀gùn àsìká. tó bá wá tẹ̀yìn jọ́ méjì ọ̀gẹ̀gẹ̀ ní ẹ̀sẹ̀ wàá sọ rárá káàkiri gbogbo ilé. ẹ tí a bá máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń ṣe wàá sọ̀rọ̀ fún tí a bá wá sọ̀rọ̀ fún ní ẹ̀sẹ̀ wàá gbé ẹwà dójú ọjà tó bá wà lákàtọ̀ ọ̀dọ́ wọn kó tó wá gbadúmọ̀ náà ní ọkọ rẹ̀ ṣùgbọ́n ní ìsìnkú ó sì bẹ́ẹ̀ mọ́. báwo ló ṣe wà lásìkò sí. pọ́ ní báàgì ni o tí wọ́n bá ti mú kọ́kọ́ báàgì tí wọ́n bá ti fi dì í àṣọ ti lóyún ọlọ́run ó jẹ ọ̀sán kalẹ̀ láyé àtàlàáfíà tọ́ka rẹ̀ báyẹ̀ tí lóhùn pé yún tábà tí lóhùn ó gbé yún àbùsẹ́kùsẹ́ ẹ tí ẹran mi ní ọkọ̀ tó kọ́ bọ̀. mo sì fẹ́ jẹ́ kí kinní kan yí ẹrù bá àwọn ọmọ Yorùbá lónìí a máa ń fi èyìnbó a máa fi ń pọ̀n kankan lé tó sì jẹ́ wípé tá a bá fẹ́ èyìnbó pọ́n kinní yẹn lé olóń pè ní single mother mọ̀mọ́ kí ló ń pè ní kéèyàn dálémosú nílẹ̀ Yorùbá ṣé nǹkan gidi ni dálémosú. ṣe rí láyé ẹjọ́ pé dálémosú ṣùgbọ́n láyé èsì kọ́kọ́kọ́kọ́ pẹ́ẹ́gbẹ́ kò jáde tọ́rọ̀ ń dùn. bí ti báwo. kò ṣe ẹlòmíì ní kò lè yájú rẹ̀ lẹ̀ kọ́mọdé ọmọ ìjìyà ní ọkọ eléjì kọ́kọ́ mọ ọmọ ọ̀bọ̀ láyé èsì bọ́ọ̀ pé ìjọ ti ń ṣe ọkùnrin sí ò ṣe bẹ́ẹ̀ mọ́ o ṣe bàbá mi ìjọba ti wá múyàwó lọ́dọ̀ rẹ̀ báyìí tí yàwó bá ti lè tẹ̀lẹ̀ tẹ̀lé olé tó bá lè bímọ kan yá gbàdá ká ni o ewé lòmíì ni ìdáyé èsì tó ń ṣe nìyẹn ṣùgbọ́n ọmọ tó bá wá ní sùúrù tẹ́bí láyé ẹjọ́ ṣẹba alárinà wà alárinà wà ní ìsìn. alárinà wà láyé àtijọ́ ṣé lóòótọ́ ni alárinà wà láyé àtijọ́ àbí kò sí alárinà yẹn fún gbogbo ẹni tẹ́ wà nílùú òyìnbó ni wọ́n pè ní intermediary ni ó wà láàrin ọkọ àti ìyàwó alárinà yẹn ni wọ́n máa rán lọ sí ọ̀dọ̀ ìyàwó fámìlì ìyàwó ní ọ̀nà ọmọ jíṣẹ́ nǹkan tí ọkọ bá sọ òun náà ní òtún wá sọ nǹkan tí ìyàwó bá sọ yóò wá sọ fọ́kọ ṣùgbọ́n ní ìsìn sálárì náà ò sí. alárinà lọ́wọ́ kọ̀sálárì nà mọ̀ nítorí ayé tá a wà yìí ó ti di bá mi kọ̀sálárì nà mọ̀ àtẹ̀tẹ̀ wọn bá tẹ̀ wá lóyún tọ́bọ̀ wọn tó rẹ̀ ní gbà kọ́sàrà mọ̀ lọ́mọ òwì. màmá òun ò fèé léegun ó jàre. fèé léegun bọ́dún bá ti dé máa kẹsàn lẹ́yìn fèé léegun bọ́dún bá ti dé máa kéré lẹ́yìn o. ìjà ń wèrè. ọ̀rọ̀ yìí ọ̀dàríwo bẹ́ẹ̀ jẹ́ ń fèé léegun. bàbá láyé àtijọ́ bàbá ọmọ ní òfọmọ lọ́kọ látijọ́. láyé àtijọ́ gan bàbá ọmọ gan kí ìfọmọ náà. bó ni ṣe ṣẹlẹ̀. ó ṣe bàbá mi láyé àtijọ́ ọ̀rẹ́ bàbá gángan ẹni bàbá tó bá fẹ́ tó dákùnrin yẹn ilé ọ̀nà ọ̀ṣọ́ mọ́ lẹ́sẹ̀. ẹ farabalẹ̀ o màmá ẹ jẹ́ kó rẹ̀ yé gbogbo wa o bíi ti báwo. ó ṣeun tẹ́ ẹ bá wọ́n ọmọ lọ́dọ̀ mi ní ìsìn tẹ́ ẹ bá fẹ́ fọ́mọ bàbá yín náà lọ pè ìyá ọ̀nà ọ̀bọ̀ rẹ̀ tèmi. látijọ́ tó bá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ dákun torí ọjọ́ pé wọ́n fọmọ rẹ̀ tó bá sì púpọ̀ wọn mọ̀ fẹ́ kan yóò máa gbégi wá ni. yóò máa gbégi bàbá ọmọ máa gbégi wá. bẹ́ẹ̀ni ilé ọmọ fi jí ṣe. yóò máa gbégi wá láyé ìdálẹ́sẹ̀ pé kò sí dókítà wọ́n máa ń dáná náà lé ní kò sí pé kẹ́ni ẹ̀ dáná náà lé ẹ̀ tẹ̀ àrò kalẹ̀ ìní máa máa dáná igi ní ọmọ fi sàdán díẹ̀díẹ̀
kó ní sọ yá máa fi sànà títí ìyàwó ìbọn sí lọ́wọ́. ayé àtijọ́ ó yàtọ̀ sí ayé àsìkò yìí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àsìkò yìí wọ́n fẹ́ràn nǹkan tó ń pè ní dọ́gì ṣé àmọ́ nǹkan tó ń pè ní dọ́gì màmá dọ́gì ni pé ká bá obìnrin sùn látẹ̀yìn sórí bẹ́ẹ̀ láyé àtijọ́ ká bá obìnrin sùn látẹ̀yìn sórí bẹ́ẹ̀ láyé àtijọ́. Ọlọ́run ti ẹ̀jẹ̀ ọjọ́. bó ló ṣe ń ṣẹlẹ̀ láyé àtijọ́ lásìkò sí ìtọ́ àbá fóbìnrin dọ́gì inú ìrònú dùn. ayé àtijọ́ gan láyé àtijọ́ tíyàwó bá lọ ilé ọkọ táwọn bàbá lẹ́ǹdì rẹ̀ á kú òun bẹ́ẹ̀ ni. irọ́ ni o. bẹ́ẹ̀ ni mo sọ pé táwọn bàbá lẹ́ǹdì obìnrin láyé àtijọ́ á kọ̀ ọ́ lẹ́ni á lọ fà á kalẹ̀ lé wọn ni. ṣùgbọ́n láyé òde òní nǹkan. ká bá ṣe tẹ̀tẹ̀ wà mú ìyàwó lọ ilé ọkọ fúnra wa á tó gbẹ́ dòdò. ṣùgbọ́n láyé ò sí nǹkan wà ọmọ ẹja ká sún mẹ́yìn torí kámẹ́rà wa láyé sí nǹkan. kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kò sí sànà gan ẹ̀rẹ́ gba súùtì lókèrè ẹ̀rẹ́ gbà nítorí ẹ ti kán fúlé rẹ̀. ẹ ti kán kúlí. tí ọmọ ọlọ́sùn tí ẹ bá kán fúlé rẹ̀ ní ká bá dàgbà tá a ní èrú gbá tí ẹ bá ti lè dóbi rẹ̀ tá a bá ti kán fúlé rẹ̀ ìlànà àpẹ́ ìkúlí. ìgbà tí bàbá ń pè ní kúlí ẹ jẹ́ kó yé wa òun ni pé tí wọ́n bá ti dìsfẹ́jì obìnrin kò ní lè rú gbá. kò ní lè mọ mọ̀mọ́ ṣé ayé yẹn ń bàjẹ́ sí ni àbí ń dá sí. ọlọ́run bá tó ṣe kò ní bàjẹ́ tẹ́lẹ̀ ti dorí kodò kọ́lẹ̀ máa gbé yẹn lódò. ó ti dorí kodò. mo kí gbogbo wa níbi tá a bá wà káàkiri gbogbo àgbáláyé èyí tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ mọ̀ mọ̀ ṣe o èyí tẹ́ wà ní United Kingdom ẹ mọ̀ mọ̀ ṣe o èyí tẹ́ wà lórílẹ̀‐èdè Austria ẹ mọ̀ mọ̀ ṣe Australia káàkiri gbogbo 6 continents ta ní káàkiri gbogbo àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè káàkiri ní gbogbo orílẹ̀‐èdè South Africa mo kí yín ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Jamaica ibikíbi tí n bá tiẹ̀ lè dárúkọ káàkiri gbogbo diaspora ẹ mọ̀ mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ yín yóò sì mọ̀ kúrò báwọn ọ̀tá yín láṣẹ Èdùmàrè ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa wípé eré àti àánú yóò mọ̀ tẹ̀lé wa lẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ bá mi juwọ́ sí kámẹ́rà. Ìkànnì Yorùbá Dùn Online TV lèmi ń wò ṣé wọn náà ń wò ó torí tó ń kọ́ wa ní àṣà àti ìṣe Yorùbá. kòkòkò làwọn fàdí tí ń kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká. èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ òjìrè. èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. bàbá nígbà tẹ́ wà ní kékeré kí ni iṣẹ́ àárọ̀ ọjọ́ yín. nígbà tí mo wà ní kékeré mo lọ sí school mo jáde primary 6 in 1964 so it's about is it not 1964 ó ti ń súnmọ́ báyà bíi 60 years ago mo gbádùn yín lọ màmá. ìgbà tí mo jáde primary 6 in 1964 1964 mo tẹ̀lé dádì wa kan lọ síkò Mr. Akinleye Director General Union Bank but unfortunately ojú oṣù kan tára dádì mi ò yá mo padà wá sẹ́yìn mo wá tọ́jú dádì mi. mo wá padà wá sílé. àtìgbà yẹn mi ò lọ síbi kankan. bàbá. so ìgbà yẹn ó wá di pé mo fẹ́ kọ́ṣẹ́ mo wá lọ kọ́ṣẹ́ igi lílà. timber contractor. bẹ́ẹ̀ ni èmi ni operator èmi ni supplier èmi ni director nígbà yẹn iṣẹ́ igi ni mo ṣe tó fi jẹ́ pé mo fi kọ́lé èmi ni mo dúró fáwọn àbúrò mi méjèèjì tó fi lọ sí school torí èmi ò ní opportunity láti lọ sí school. So mi ò kà ju primary 6 lọ ṣùgbọ́n èmi fúnra mi gan wá tọ́ra mi mo wá kọ́ra mi níbi torí nígbà tí àwọn bọ́ọ̀sì tajọ ń rìn tẹ́ bá fẹ́ approach obìnrin òyìnbó náà máa ń sọ àwa máa sọ fún wọn pé òyìnbó yín ò correct wá ní tèmi ní kí n sọ báwo tí bẹ̀tẹ̀ ojú máa ń tì mí láti sọ òyìnbó bóyá kò correct mo wá lọ ra English and Yorùbá dictionary vocabulary. Màá ra ní weekend bíi eléyìí màá ra Daily Sketch Tribune Sunday Times mo máa tẹ̀ ń kà á eléyìí tí ò bá yé mi màá underline màá wá jókòó ti dictionary. ẹ dé lọ school kankan o. primary 6 mi ò kà ju primary 6 láyé mi. ṣé òun náà ní ká pè ní standard 6
àbí No, primary 6. padà 6 tó ti lágbára ju primary primary 6 6 lọ. school wo lẹ lọ ń gbà náà primary school wo lẹ lọ. Primary school United Anglican Primary School ẹni Ìjẹ̀ṣà. ẹni Ìjẹ̀ṣà lẹ lọ. mo lọ ṣùgbọ́n mo fúnra mi ni mo wá kọ́ra mi níwèé. Mo ní ọ̀rẹ́ kan nílùú yìí SAN ni lọ́ọ̀yà mi senior advocate of Nigeria SAN. nígbà tó dé tá a bá ń sọ̀rọ̀ àwọn ní lọ́jà oníṣẹ́ mo ti lọ sí school ni mo ní mo lọ sí school. Àwọn ní òyìnbó mi tó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ ní èmi ló ṣe tíṣà ara mi. Ó ní báwo mo wá ṣàlàyé bí mo ṣe ra dictionary mi wá bọ̀ mí lọ́wọ́ ní mo kárì. Ó nítorí pé òyìnbó tí mo ń sọ yìí ó ní ọba Akínládé Ọ̀ṣun àjọ ń sọ̀rọ̀ ọba tó gbéṣẹ̀ àjọ ń sọ̀rọ̀ tó wá ní I saw you as a lọ́jà Ìgbẹ́lájẹ́wà. No, no, of course. No, I saw me as a lọ́jà Ìgbẹ́lájẹ́wà like a commissioner without portfolio. Only pardon, money I repeat my word. Mo tó tún sọ. Mo ṣe mọ̀ pé ó fẹ́ gbé olórí Ọ̀yọ́ lé mi lórí ń bẹ̀. Mo sọ pé you saw me as a lọ́jà like a commissioner without portfolio. Àwọn onínáwó ní kò rí bẹ́ẹ̀ ní èmi ní lọ́jà ibẹ̀. Mo wá rí i pé mo kíyèsí gbogbo bó ń ṣe kábíyèsí ṣe dáadáa sí mi Akínládé Ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni ọba tó wà ń bẹ́ẹ̀. báwo ni kékeré yìí ṣe lọ bàbá látijọ́ ẹ rí i pé ó yàtọ̀ sáyé àsìkò yìí. Yes. báwo ni ìgbéyàwó yìí ṣe bẹ̀rẹ̀ ẹ kàn déédéé fẹ́yàwó ni. Mo bẹ̀rẹ̀ sí fẹ́yàwó ní 1974. 1974. Mo dẹ̀ lọ sílé wọn ó di ọdún méjì. Ìgbà tí ìyá ẹ̀ kú ló ní kí n fẹ́ àbẹ́ná ní kí n mi níyàwó. lọ́dún náà lọ́hùn ní 1974. Bẹ́ẹ̀ni so ó bímọ fún mi ní 1976. 1976. So ṣe rí ìgbéyàwó mi pẹ̀lú ẹ̀ ó dára púpọ̀ ó dùn mọ́ mi nínú torí pé ibi tó bá ti sọ pé òun lọ ló máa bá. lóbìnrin ìyàwó tẹ fẹ́ ń gbà náà. Bẹ́ẹ̀ni kò sí pé ó sọ pé òun lọ sí ìlú kó lọ bá lọ́rùn láìláì. Tó bá dẹ̀ ṣèlérí pé nǹkan báyìí lòun àṣẹ ìlú àṣẹ. So ó jẹ́ kí nínú ìdùn sí púpọ̀ àtìgbà tó ti kú ìlú ti níṣòro. ok ìyàwó yìí ti ṣaláìsí ọdún wo ló ṣẹlẹ̀. ìsínà ti àyà 2017. bó ló ti ṣẹlẹ̀. Ó sick ni ó sick. So mo gbé káàkiri kò síbi tí mo gbé èké oríǹde gbogbo báyẹn ni mo máa ń gbé lọ. Ìgbà tí ìyá mi kú táwọn àbúrò mi wá wálé àtọmọ ẹ̀ ó ní kán dúpẹ́ lọ́wọ́ àtàbúrò rẹ̀ ó ní kán dúpẹ́ lọ́wọ́ mi nítorí pé ìgbà tára àwọn ò yá ó ní kò síbi tí mi ò gbóhùn dé. pé èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nì kan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ wọ́n mọ̀ lọ bí ìgbẹ̀yìn lẹ́wà ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan wọ́n ẹ̀ṣọ́ à ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmí ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí bí ọmọ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo fèsì rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo fèsì o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lónìí wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ jù àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó ló pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo wá tẹ́ǹdì sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n mọ̀ dùn mọ́ wa o wọ́n mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí ẹ jẹ́ kí n máa mọ̀ ẹ tó máa fún ẹnikẹ́ni lówó o. ọjọ́ kúkú lọ òrìṣà lọ ẹnìkan nìkan lọ ògùn dọ̀ọ̀sà. Yorùbá Dùn Online TV ẹ
jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. mo ṣàdúpẹ́ pé wà láyé ṣùgbọ́n unfortunately ó ṣàkó ìgbà tó ti kú ni mo ti bẹ̀rẹ̀ sí ní ìṣòro díẹ̀ so Ọlọ́run kó gbà wá. bàbá tẹ bá wò dáadáa Yes, sir. ṣé ìyàwó kan ó pé fọ́kùnrin àbí ìyàwó kan ò pé fọ́kùnrin tó ní mo fẹ́ jẹ́ kẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́. When we are talking about a man àwa ọkùnrin a ò dáa. bíi ti báwo ọkùnrin màdẹ́yìn náà. Yes, I'm a man. bàbá ṣé ẹ lómi mẹ́yìn mo fẹ́ ní kí bàbá mú mi díẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá. n tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé obìnrin ṣe é là sí méjì ọkùnrin míì kò ní agbára láti fẹ́ ìlàjì ìgbà tó bá fẹ́ odidi tán á tó fẹ́ mí le á tó fẹ́ mí le. a tó fẹ́ mi ilé bàbá mo fẹ́ jẹ́ ká wò ni ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá. so nígbà tó bá wá fẹ́ ìyàwó tó pọ̀ á wá dá ìṣòro kalẹ̀ fáwọn ọmọ á dá ìṣòro kalẹ̀ fáwọn ìyàwó òun nínú àwọn ìyàwó yẹn á lélẹ̀ tó fẹ́ràn jù ibẹ̀ ni wàhálà tó máa bẹ̀rẹ̀ láàrin ọmọ láàrin ìyálé láàrin ìyálé sí ìyàwó wàhálà ni nígbà wa ọkùnrin ojú kòkòrò èmi mo ṣe wà yìí ìyàwó méjì ni mo fẹ́ ṣùgbọ́n ìgbà tí nǹkan ẹ̀ tí ò ṣe dáadáa pẹ̀lú mi mo dàìfọ́ọ̀sì kò lè mórí mi léra. ok látijọ́ bàbá ṣe sanwó orí ìyàwó yín nígbà tá ẹ kọ́ kíní fẹ́ kejì tí mo fẹ́ mo ṣe dáórí o bàbá a jẹ́ pé èèyàn lè san dáórí ìyàwó méjì. dáadáa mo fẹ́ kíní mo san dáórí mo fẹ́ kejì mo ṣe dáórí. a jẹ́ pé ẹ̀ẹ̀kan ní lọ kóòtù ni ẹ ṣe court marriage. àwọn bàbá wa ló máa jókòó tó máa ṣàdúrà fún wa. o gbọ́ pé ọ̀gẹ̀dẹ̀ iṣu lẹ́ẹ̀mejì ẹ jẹ́ ogbó adélébọ̀ tó gbowó ìdáhùn ajé ajá so àwa sanwó orí àyàwó olólówó nígbà yẹn múrí kan ìyá múrí kan bàbá múrí kan ọmọ. ní owó orí ìgbà náà. 10 naira owó ìdáhùn. owó ìdáhùn bàbá múrí kan bàbá múrí kan ìyá múrí kan ọmọ 10 naira owó ìdáhùn láyé àtijọ́ nù. ẹ wà kó ẹ kò rógbó ẹ kò bí lọ owó ni o ẹ kò rógbó ẹ kò bí lọ. obì kó bó bá ṣe fẹ́ ní ilé ibòmíràn ó ní nǹkan tó máa béèrè fún ilé ibòmíràn kò pọn dandan àwọn mìíràn onígbàgbọ́ ni wọ́n lè jẹ́ àdúrà náà máa ṣe ní pálọ̀ lọ́dún kálukú àdúrà. ṣùgbọ́n láyé òde òní ńkọ́ bó lè ṣe ní ìgbéyàwó sí. ìgbéyàwó ni pé ojú tẹ là tìtorí ìwà ìṣedéédé àwa ọkùnrin náà obìnrin ṣe máa sọ pé àfi tó máa ṣe marriage tó ń gbàrúkọ ohun tó bá dé ti gbàrúkọ kò gbọdọ̀ fẹ́ ìyàwó mi lọ nǹkan tó fa wàhálà nìyẹn. ṣó dáa kí ọkùnrin máa ṣe court marriage pẹ̀lú bẹ́ẹ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé when we are talking about court marriage ó dáa torí ọkùnrin mìíràn olójú kòkòrò ni wọ́n olójú kò mú kò lọ láwa fẹ́ ìyàwó jọ gbogbo ilé ẹ máa lù wọ́n ntápárá ẹ̀ ò ká àwa fi gbọ̀ngàn fà so òní téèyàn máa ṣe court marriage á kọ́ ṣàrà ẹ̀ when we are talking about don't be silly don't be stupid it's not a blame it's a point of correction so téèyàn máa dúró láyé rẹ̀ kò ní níṣòro so ọ̀rọ̀ ìgbéyàwó òde òní tí obìnrin máa sọ pé òun fẹ́ ṣe court marriage ó dáa torí àwa ọkùnrin a lè gbedele tán ká tó máa fẹ́ mẹ́wàá ká máa fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún kó lè máa lò wọ́n. bàbá tẹ bá wo pé obìnrin ń dálé mọ́ṣú láyé àtijọ́ nǹkan burúkú ni kóbìnrin dálé mọ́ṣú. ẹ dáa náà. ṣùgbọ́n nísìnyí wọ́n ti wá fi ìyìnbó pọ́nlé wọ́n wá ń pè ní single mother. single mother. lèyìnbó yẹn ẹ bá ti gbọ́ single mother inú rẹ̀ ọmọ dùn ẹ mọ̀ rò pé yìnbó gidi ni single mother. Tá bá túmọ̀ single mother sí Yorùbá àmì burúkú ni wọ́n ń pè ní dálé mọ́ṣú. torí obìnrin tó bá ti lọ lé ọkọ ìbànújẹ́ ló jẹ́ fún àwọn òbí kó tó wá padà sílé bàbá ẹ̀. bàbá apá ojú wo lẹ fi wò single mother dálé mọ́ṣú. tóbìnrin máa ti dá wà oríṣiríṣi ìṣòro ló máa ní
àwọn tí ò yẹ kó kọnu sí pé mo fẹ́ fẹ́ wọn á máa kọnu sí àwọn tí ò yẹ kó bá ṣeré ìfẹ́ wọn á wá bá ṣeré ìfẹ́ ṣùgbọ́n tó bá ti wà lẹ́yìn abẹ́ àsíá ẹnìkan wọn á máa fọyọ ọ̀wọ̀ yẹn wọ ṣùgbọ́n obìnrin tó bá ti dá wà ó tara ẹ̀ lọ́pọ̀ ni it's for general. obìnrin tó bá ti dá wà tó ń pè ní single mother wọ́n wá gba yàrá kan ẹ wà máa rí wọn ọ̀pọ̀ ní street wọ́n lè gba nínú room and parlour nínú face me and face you wọ́n lè gba yàrá kan bẹ̀ wọ́n lè fọ ọmọ léńjẹ kan lọ́wọ́ tọ́jú ọmọ ọkùnrin tẹ bá wá béèrè lọ́wọ́ irú ọmọbìnrin bẹ́ẹ̀ bàbá pé kí ló ṣẹlẹ̀ ta ló lọ́mọ alóòlò ní ó sì ní ọkọ ní a ní long story gbogbo obìnrin ní mọ́ ní long story. kìnìún kò ní fẹ́ sọ ni. a ní long story jẹ ní o. ìbànújẹ́ ni orí tó bá ń sọ ọmọ wò pé ṣé ó yẹ kí lè wà kó dá wà kó sọ pé òun ò lọ́kọ. àwọn obìnrin kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ dúró lábẹ́ àsíá ọkùnrin wọn ò tiẹ̀ fẹ́ kẹ́nìyàn kọ̀ǹtrólù wọn. irú àwọn obìnrin wo ni. àwọn arrogant woman. arrogant pomposity bẹ́ẹ̀ ni. so àwọn ni ìgbéraga tó ti wọlé wò tọkọ bá ní má gbẹnu sí mi o ṣé kí n ṣe tèmi o so ṣùgbọ́n tọkùnrin máa ń pọ́n ọkọ ẹ̀ lé tóbìnrin máa ń pọ́n ọkọ ẹ̀ lé tóbìnrin máa pọ́n ọkọ ẹ̀ lé tó recognize ẹ̀ kò sí problem ẹni tí ó lọ oko àwa ọkùnrin máa ń yan obìnrin jẹ àjọ lọ oko àjọ lọ ṣiṣẹ́ ìgbà tá a bá délé ẹ lájọ iṣẹ́ lóko àkọsẹ̀ lé tébù báyìí a máa béèrè pé kí n jíjẹ ní oṣù ti jiná ẹ̀ẹ́dẹ̀jọ lọ sóko ni ó ṣeé ṣe kí obìnrin gan tún ṣiṣẹ́ jọ ọkùnrin gan lọ lóko especially nínú àwẹ̀ ẹjọ́ gba àwẹ̀ ni o obìnrin ni ó tún jí ní sáàrì bẹ́ẹ̀ni ọkùnrin ọ̀dẹ̀ máa ń lọ tọ̀tọ̀tọ̀tọ̀. iṣẹ́ obìnrin ó pọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn ni jẹ́ kán yìn wọ́n. lọ́nà wo. àṣejù bàbá àṣetẹ́ pọ̀ lọ́wọ́ àṣejù bàbá àṣetẹ́. ṣùgbọ́n obìnrin míì tó bá ti recognize ọkọ ẹ̀ tó bá rí mọ̀ pé ó ń ṣe wàhálà púpọ̀ àfẹ́ ràn lọ́wọ́ ó lè gbé omi máa bọ̀ tó bá fẹ́ ràn obìnrin yẹn lè sọ pé rárá kó má wọrí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé olùrànlọ́wọ́ lobìnrin jẹ́ fún wa pé kì í ṣe pé ká wá lò ó nílòkulò nínú míì ni pé àfẹ́yàwó míì á lò ó nílò ìlò àpà ìlò kò sówó mi ń bẹ̀ wọ́n á lò ó padàpadà àwọ̀ tó wà lára ẹ̀ á ṣàmọ̀ lára ṣùgbọ́n tán má lò ó dáadáa ẹni tó bá rí léṣí tó bá padà rí lọ́dún ní tán má lò ó dáadáa á rí mọ̀ pé ó wà look fine ṣùgbọ́n ẹni tán tó bàtẹ́ jẹ́. bàbá lórí ìbálòpọ̀ àti ìrìn àjò àwọ ọkùnrin àtobìnrin lásìkò yìí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lé lórí torí tẹ́ bá wo obìnrin tí ọkùnrin bá fẹ́ obìnrin tó bá jẹ́ ọkùnrin tí ò lè ṣe dáadáa bóyá obìnrin yẹn ti fẹ́ ni tó lè ṣe wákàtí kan rí bàbá ó wá padà lọ jáwá mọ́ ó wá padà lọ bọ́ sọ́wọ́ ẹni tí ò lè ṣe ju bóyá bí ìṣẹ́jú bíi 6 lọ obìnrin mi ò ní faradà yọmọ ìyàlè sórí bẹ́ẹ̀ látijọ́. kò rí bẹ́ẹ̀ látijọ́ o torí látijọ́ yẹn ó wà lórí àdéhùn obìnrin mi títí tó fi máa kú ọkùnrin mi ò ní gàyà ẹ̀ láyé láti ní ládéhùn ṣùgbọ́n ojú tẹ là báyìí tó jẹ́ pé Ọ̀làǹdó kọrin kan ó ní bọ́kọ bá wọ ṣòkòtò ìyàwó àtúnwọ kẹ̀mbẹ́ obìnrin ló fọn fèrè sáwà ọkùnrin olórí. àwa ọkùnrin ló lórí ire àwa obìnrin ló lórí ire obìnrin ló fọn fèrè sáwà obìnrin olórí ire. ṣé o bó ṣe jẹ́ nìyẹn. bàbá ẹ bá wá wò wọ́n pè kíní kan ní ìbálòpọ̀ ẹlẹ́yìn wọ́n pè ní doggy style ẹ ti gbọ́ rí àbẹ́yìn ò kí ń ṣe lásìkò ìgbà náà. ṣé mo pé ọmọ àgbà ni là wá ẹni tó bá ti ń ṣe nǹkan báyẹn tó bá ṣe
nǹkan sára ó máa bàjẹ́. kábíyèsí bí ti báwo. ṣé mi pé ọmọ àgbàlá wa ẹni tí bàbá ẹ̀ ti ṣe nǹkan sí lára báyìí tó jẹ́ pé bí ọ̀wọ̀ bí oríṣiríṣi tó bá ti ṣe alátẹ̀yìnṣe ó ti bàjẹ́. Ó ti bàjẹ́. àwọn iṣẹ́ kan wà tó yẹ kí ọkùnrin ṣe ṣála tó bá wà lára ọkùnrin tó bá fi lè bá obìnrin ní àjọṣepọ̀ látẹ̀yìn. torí bàbá àwọn ọkùnrin kan ajẹ́pọ̀ kò dáa kọkùnrin máa ṣe. kò dáa o. ṣẹ́yìn ti ṣe rí. ìrọ̀ o. obìnrin ò tí gbé yín débẹ̀ rí. lẹ́lẹ́fù tí mò ń sọ yẹn ni o. ní tó ṣẹlẹ̀ ni pé ọmọ àgbàlá wa. bẹ́ẹ̀ ni ó ti yé mi. ọmọ àgbàlá wa wọ́n ti ẹni tán bá bí nínú ọgbà kò gbọdọ̀ ṣíṣú yọ. ẹ mọ nǹkan tó ń pẹ̀lú ọgbà. mọ̀mọ́. bó ṣe wà nìyẹn. Dapsy Concept ìròyìn òdáfojúbà orí iṣẹ́ ńlá mojúbà iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókóṣó kékeré kọ́lẹ̀ fà lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.